Okwaraji, Okwaraji, ìwọ nìkan lọ́mọ bàbá, ìwọ nìkan lọ́mọ màmá, bí wọ́n bá ń gbá bọ́ọ̀lù lọ́rùn kò gé wọn lége àràmọ̀ǹdà. Ṣé ẹ rántí orin yìí? Gbajúmọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà ní Sam Okwaraji náà máa kọ fún lọ́dún 1989 tó kú lójijì. Ǹjẹ́ lọ́dún 1989 níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn gbé? Ọmọ ọdún mélòó lẹ́yìn abẹ́yìn ò tí ì dáyé ni? Ọjọ́ mánigbàgbé ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 1989. Ẹ̀kọ́ lẹ̀ dáadáa o. Ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 1989 ìyẹn the 12th of August 1989 nínú ìtàn orílẹ̀-èdè yìí pàápàá fún bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, nítorí ọjọ́ náà gan ni Nàìjíríà sọ ọ̀kan pàtàkì lára àwọn ògo wọn yẹn Sam Okwaraji nù. Gbogbo àwọn tó bá ti gbẹ́jú nígbà náà tí wọ́n sì ń wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni yóò mọ̀ pé ògbóǹtarìgì agbábọ́ọ̀lù tó nírun dáadáa lórí ìní Okwaraji o, bẹ́ẹ̀ ló gbóná púpọ̀ lórí pápá ìṣeré. Fáǹfààní ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́, pàápàá àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tó lè máa lo abala yìí fún iṣẹ́ ìwádìí, Samuel Okwaraji, òun gan ni àpèjẹ orúkọ Sam Okwaraji o. Ọmọ bíbí ìlú Ọ̀lọ́ nípínlẹ̀ Imo àsìkò yìí ni, tó sì jẹ́ pé ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 1964 ni wọ́n bí. Ìyẹn pé ọdún yìí ló yẹ kí Okwaraji ó pé ẹni 60 years gẹ́rẹ́gẹ́. Okwaraji kópa níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ọdún 1988 tó sì gba bọ́ọ̀lù wọnú nẹ́ẹ̀tì, èyí tó wà nínú àwọn bọ́ọ̀lù tí wọ́n tètè gbà wọnú nẹ́ẹ̀tì jù nínú tan ilẹ̀ adúláwọ̀. Ṣá o lọ́dún 1989, ìyẹn nǹkan bí ọdún 24 sẹ́yìn, ní Super Eagles orílẹ̀-èdè yìí náà gbá ìfẹsẹ̀wọnsẹ̀ láti pèrègede fún ife ẹ̀yẹ àgbáyé tí ó wáyé lọ́dún 1999 tó sì jẹ́ pé orílẹ̀-èdè Angola ni wọ́n fẹ́ kojú, èyí tí wọ́n gbọ́dọ̀ jáwé olúborí. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n fojú sọ́nà fún ìfẹsẹ̀wọnsẹ̀ Nàìjíríà àti Angola yìí, tó sì jẹ́ pé ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 1989 ni wọ́n gbá bọ́ọ̀lù náà ní pápá ìṣeré National Stadium tó wà lágbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó. Ọjọ́ lọ́jọ́ tá à ń wí yìí o, nítorí níṣe ni pápá ìṣeré náà kún fọ́fọ́, táwọn èèyàn sì tún yáyá jáde láti ṣàtìlẹ́yìn fún Super Eagles. Lásìkò tá a ti ń wí yìí, bọ́ọ̀lù níyì púpọ̀ o. Super Eagles kò tíì di yẹpẹ lójú àwọn ọmọ Nàìjíríà bíi tàsìkò yìí, ìyẹn pé àwọn èèyàn lè kú nítorí bọ́ọ̀lù wọn o. Ṣá o bí wọ́n ṣe gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọjọ́ tá à ń wí yìí wọ ìṣẹ́jú 77 77 minutes ní ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí a kò lè gbàgbé nínú ìtàn orílẹ̀-èdè yìí máa ṣẹlẹ̀ o. Níṣẹ́ l'Okwaraji tó ń kópa takuntakun fún Super Eagles nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà, ó mà déédéé ṣubú lójijì tí wọ́n sì ní ọkàn ẹ̀yìn heart ló daṣẹ́ sílẹ̀. Kíákíá lórí pápá náà dàrú, táwọn agbábọ́ọ̀lù ẹgbẹ́ Okwaraji ń sáré sọ́tún sósì, táwọn òṣìṣẹ́ ìlera sì tètè lọ gbé Okwaraji lórí pápá ìṣeré lọ sílé ìwòsàn. Ṣùgbọ́n tó jẹ́ pé ọjọ́ yìí gan-an ni Okwaraji ìrora yìí gbẹ̀yìn o, tó sì gba ibi ìṣẹ̀lẹ̀ yìí lọ sọ́run àrèmábọ̀. Ariwo ńlá ló máa sọ káàkiri orílẹ̀-èdè yìí àti gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí mi gbogbo Nàìjíríà títì. Kódà àwọn tí kì í wo bọ́ọ̀lù gan mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ àti pé ẹnìkan kú. Ọ̀gágun Ibrahim Babangida ni olórí orílẹ̀-èdè yìí nígbà náà. Bẹ́ẹ̀ ló fọ̀rọ̀ ìbánikẹ́dùn ó fi síta, tó sì ṣèlérí ilé àti owó fún àwọn ẹbí Okwaraji láti fi dùn wọn nínú. Ṣùgbọ́n tíjọba ò mú ìlérí náà ṣẹ lásìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí. Ọ̀kan pàtàkì lára àwọn agbábọ́ọ̀lù Super Eagles tó wà lórí pápá ìṣeré lọ́jọ́ náà tó tún jẹ́ kóòsì Super Eagles tẹ́lẹ̀ ìyẹn Samson Siasia, ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà gẹ́gẹ́ bí tóun àtàwọn akẹgbẹ́ òun ò lè gbàgbé láíláí. Kódà níṣe ló láwọn sunkún bí ọmọdé nígbà tí wọ́n wá tú fọ́nfọ́n hàn pé àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin Okwaraji. Díẹ̀ lára àwọn agbábọ́ọ̀lù tí Okwaraji tó gbá bọ́ọ̀lù fún ní AS Roma ti orílẹ̀-èdè Italy láàrin ọdún 1984 sọdún 1985, Dynamo Zagreb ti orílẹ̀-èdè Russia láàrin ọdún 1985 sí 1986, Austria Klagenfurt láàrin ọdún 1986 sí 1987, VfB Stuttgart ní orílẹ̀-èdè Germany láàrin ọdún 1987 sí 1989, àti K Beckham Sport ti orílẹ̀-èdè Belgium tó ń gbá bọ́ọ̀lù fún lásìkò tí ọlọ́jọ́ dé sí. Láti mọ rírì ipa tó kó fún bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè yìí, oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n forúkọ Okwaraji sọ ọ́. Bẹ́ẹ̀ lórúkọ ẹ̀ kò lè parẹ́ nínú ìtàn orílẹ̀-èdè yìí. Lásìkò kú Okwaraji, ọmọ ọdún 25, ìyẹn 25 years of age ni, ìyẹn pé kú ní wèrèwèrèwè. Bẹ́ẹ̀ ni kò bá pé 60 ọdún láyé lọ́dún yìí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé.
ìtàn burúkú kan wà tí wọ́n máa ń fi Okwaraji pa ò yẹn pé Nàìjíríà kọjú orílẹ̀-èdè India tí bọ́ọ̀lù ń di kìnìún ẹyẹ àti ejò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì ní India wọ́n ti ń lu Nàìjíríà ní àmì ayò 99 sí òdo. wọ́n ní bí Nàìjíríà bá gba àmì ẹ̀yọ̀ kan wọlé wọn yóò jáwé olúborí. àsìkò táwọn tó ń pa ìtàn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ yìí ní Okwaraji tó fẹ́ gba àmì ayò kan ṣoṣo tí Nàìjíríà nílò wọnú nẹ́ẹ̀tì ìní bọ́ọ̀lù náà yí padà dòkúta. bẹ́ẹ̀ ni wọ́n ló gbá bọ́ọ̀lù náà wọnú nẹ́ẹ̀tì èyí tó jẹ́ kí Nàìjíríà jáwé olúborí tó sì gbàbẹ̀ kú. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ baba ńlá àròyìn baba ńlá ìtàn irọ́ ni ìtàn yìí o, bẹ́ẹ̀ ni kò sóòótọ́ nínú ẹ̀ tó sì jẹ́ pé bí Okwaraji ṣe kú ni a ti ṣàlàyé yìí. títí dọ̀sẹ̀ tó ń bọ̀ táàtù mú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè míì tó ti mi orílẹ̀-èdè títí wá fún yín. ebi ò ní pa wá o, ó dàbọ̀.